èpè kò ṣe gbogbo ẹ̀ pé èèyàn máa kú ṣùgbọ́n tí wọ́n bá ń wọ̀n ẹ́ ní èpè pé o máa kú tọmọtọmọ sórí tó bá kú sọ́run oore náà ṣe fún ẹ bọ́ tó bá kú sáyé ó máa le díẹ̀. Àwọn tó fi mí gba donation 2019 dà mo ń bèrè pé àwọn tó fi mí gba owó tó fi mí gba gift àwọn tó fi mí gba ambassador dan 20 àwọn dà. Ogun ní ṣi ni mú èpè kì í ṣìyànjà so ìwọ tó bá mọ̀ pé ayé ti sú ẹ. Lizzy Anjorin ó ti send serious warning sí gbogbo àwọn tí wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ tí ó wà lẹ́rìn òun pẹ̀lú Ìyábọ̀ Òjó. Arábìnrin yìí ó sọ̀rọ̀ wípé ó ní ẹni tí àyè bá ti sú tí ó bá rò wípé òun lè dá sí ọ̀rọ̀ tó wà lẹ́rìn òun pẹ̀lú Ìyábọ̀ Òjó wípé ẹni náà ó máa tẹ̀ bàláyé alọ́gba ọbẹ̀ lọ́rùn. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nìyí. Ó ní wípé ó ní kí ẹnikẹ́ni o kí ó má ṣe gbìyànjú láti dá sí ọ̀rọ̀ tó wà lẹ́rìn òun àti Ìyábọ̀ Òjó wàhálà tó wà lẹ́rìn àwọn méjèèjì. Ó ní kẹ́nikẹ́ni má ṣe gbìyànjú àti dá sí. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ gbádùn fídíò náà. Ó ti yẹ ogun ní ṣi ni mú èpè ń ṣìyànjà wà ní pé tẹ́yìn bá máa sọ̀rọ̀ máa sọ pé àdàbí èmi ò ní sọ pé báyìí ló máa rí fún yín àfọkú gba ìfátà mórí update ẹ lánàá oníkan lè bá pe èmi àti Ìyábọ̀ Òjó lèmi ṣe ń sọ̀rọ̀ kò sí problem ṣé wọn pé ìwọ ò sínú ayé mọ́ ó ti kú ò sínú ayé mọ́ àfọkú gba ìfátà ó ti kú ò sínú ayé mọ́ Ìyábọ̀ Òjó ìwọ orí kẹ́nìbọ̀dì dá sọ̀rọ̀ orí pọ́n wò wá látọ̀kan ni torí inú àwọn èèyàn inú ìjọba gan dùn because ìjọba gan mọ̀ wípé time bomb ni Ìyábọ̀ Òjó gọ́ọ̀mẹ̀ntì gan mọ̀ pé time bomb ni ta ló lè gbàgbé aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe ní Nàìjíríà ta ni sọ fún mi ta ló lè gbàgbé orí pọ́n wò wá látọ̀kan ni òun mẹ́ sọ pé sórí Nàìjíríà yìí ó lè gbọ́n tó máa fi kú tó bá ti mọ ohun tó ń ṣe ṣó ti yé tíjọba bá ti rí wípé olórí burúkú ẹ̀dá ni ẹ́ tó jẹ́ pé o ti mọ̀rọ̀ pamọ́ lọ́pàá o ti mọ̀rọ̀ pamọ́ lọ́yà o ti mọ̀rọ̀ pamọ́ lé adájọ́ wọ́n máa wá màtíríà bíi titi ẹgbẹ́ tiẹ̀ náà ni ṣó ti yé nǹkan tí ò yé yín nípa gọ́ọ̀mẹ̀ntì nìyẹn tí gọ́ọ̀mẹ̀ntì bá ti kó lórí burúkú ẹ̀dá ni ẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì bá ti rí wípé o mọ̀ọ́mọ̀ ń ba ìlú jẹ́ láti fi gba donation ni ó dáa ọmọ tó ń pariwo pé ẹgbẹ́ inú ìhòòhò òun síta kí lẹ gbé òwò ẹ̀ síta fún ṣé bẹ́ẹ̀ fi gbá géèmù àṣírí yín tó tú ni ìyẹn falefale fọkọfọkọ mi ìfẹ́ dárúkọ ẹ̀ àmọ́ kí ló porúkọ ẹ̀ náà Mr Noise ṣé bẹ́ẹ̀ tí lọ sọ fún sí pé ẹgbẹ́ òwò ṣorí tí gọ́ọ̀mẹ̀ bá ti rí pé olórí burúkú ẹ̀dá ni ẹ́ tí gọ́ọ̀mẹ̀ bá ti rí pé olórí burúkú ẹ̀dá ni ẹ́ wọ́n á máa wù ẹ́ wọ́n á wá match up fún ẹ wọ́n á máa wù ẹ́ ohun tí ò yé yín sí ni pé kéèsì ẹ̀yìn àti Ìyábọ̀ ẹni wọ́n ti ń wò wọ́n máa wò wá ní torí pé wọ́n mọ̀ pé Lizzy Anjorin nìkan ló lè wipe Ìyábọ̀ off this social media àti gist lover ó ti yé gọ́ọ̀mẹ̀ntì gan mọ̀ gọ́ọ̀mẹ̀ntì mọ̀ pé lórí burúkú ọmọ ni Ìyábọ̀ Òjó gbogbo àgbáyé mọ̀ gbogbo àgbáyé ó mọ̀ pé lórí burúkú ọmọ àwáyé wá pòfo lórí àwọn ọmọ ẹ̀ Ìyábọ̀ Òjó ó ti yé àwa ò pè yín sí àwa ò pè anybody síbí o ìwọ tó bá lọ bí iṣẹ́ máa lọ bí iṣẹ́ o ó ti yẹ má wá sọ fún wa pé ní Monday ìwọ kọ́ ló máa sọ fún wa àárọ̀ Monday ní Ìyábọ̀ Òjó máa ń fa àwọn èèyàn gba donation láàárọ̀ Monday Ìyábọ̀ ò mọ Sunday kò mọjọ́ ọdún kò mọjọ́ tí wọn kì í fìyàn gba donation so ìwọ kọ́ ló máa sọ fún wa dé ìta máa fi ṣe ṣé orí ẹnu kàn sí ni mo gbé wá ó yá Kádíjà bọ́ síbí Kádíjà ṣé wọ́n mọ̀ lóò lọ́kàn yìí ìwọ orin yẹn o kò séwé kò ségbò kò séwé ó ti kó omi pọ́tà pọ̀ ṣé Kádíjà kò ń ṣe pé Kádíjà wà bias Kádíjà ti ṣe èèyàn kan tí kò ní dáríjì let me tell you something sórí tí wọ́n bá gégùn fún ẹ pé o máa pààyàn dandan ni kó o pàdé ẹni tó máa kú ó ti dandan ni kó o ṣe kí ni kó o pàdé àwọn ni mo sọ dandan ni kó pàdé àwọn tó máa kú so sórí ẹni tó bá ti gégùn fún náà ti ṣépè fún àwa dá sọ̀rọ̀ Lizzy Anjorin lẹ́yìn tẹ́ni ẹ rí pé Lizzy Anjorin gbé ẹ̀rí síta tí gbogbo nǹkan ò bá mú ẹ sá lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó láyé Lizzy Anjorin sọ pé àdàbí let me tell you something nínú gbogbo nǹkan tó bá ń ṣe ní ayé yìí ní gbogbo nǹkan tó bá ń ṣe ní ìgbésí ayé ẹ tó bá ti rí èèyàn tó bá ti ń pe àdàbí
àdàbí gbogbo ohun tó bá ní ni kó fi sá sórí téèyàn bá ń pe àdàbí tó ò bá ti sá tó bá bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀ríboríbo tó bẹ̀rẹ̀ sí ní bí ẹ́ bó ṣe ń bí Ìyábọ̀ Òjó nínú sẹ́ẹ̀lì tó ń darí boríbo from Abuja from Naira Marley to Lizzy to very dark man from very dark man to nǹkan tó ń pè ní àdàbí ó máa dẹ̀ ẹ̀ríboríbo ni ó dẹ̀ deep than what you can imagine gbogbo nǹkan tó kójọ á dẹ̀ máa tójú ẹ̀mí ẹ̀ bàjẹ́ téèyàn bá ti ń pe àdàbí fún ẹ tó dẹ̀ mọ̀ pé irọ́ ló gbé dání àbẹ́ni tó ń tẹ̀lé yẹn tó mọ̀ pé irọ́ ló gbé dání ṣé o mọ̀ pé Kádíjà òun ṣe bí káníporí ẹ burú àbí bẹ́ẹ̀ kọ́ òun ṣe bí wọ́n pé ò gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ ò gbégùn kò sí problem wọ́n kúkú gbé fọ́tò mi sí jẹ́ analyse show yẹn àwa ò ní nǹkan méjì ká analyse show yẹn ẹ já lọ.